ọ̀pẹ̀lẹ̀ lóyún tó dakùn délẹ̀ adíwá fún pèrègèdè tí ń ṣe èyí ojúmọ́ tó mọ́ wa lọ́jọ́ tòní ojúmọ́ rẹ̀ ni ojúmọ́ ayọ̀ ojúmọ́ dùnú ojúmọ́ ìgbéga ló mọ́ gbogbo wa lọ́jọ́ tòní. ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò wa ètò tíyìn tiwa làṣà. orúkọ mi làṣìṣì ọ̀làdìpúpọ̀ láìsí àtẹ̀là akéwì odò àlàpèjẹ́ orúkọ mi. ẹ káàbọ̀ sórí ètò wa látòndé kalẹ̀ sétí gbọ̀yìn látòlú ilé iṣẹ́ wa Saka Television. Gẹ́gẹ́ bá ti kí gbogbo ara létà ti kára oko àìbọ̀wọ̀ fágbà ní òjẹ́ káyógún ohun ìjí tí mo sì bà fáwọn àjùní lọ ìbà fún gbogbo mọ̀túnmùwà pátá mo kí gbogbo akọ mo káàbọ̀ mo kí gbogbo mọ̀túnmùwà nílẹ̀ káàárọ̀ òjíire. ẹ kúlé làǹkárá lé ẹ káàbọ̀ làǹkárá jò ákí ara lé akára oko akára ọ̀nà akára ọ̀dẹ̀dẹ̀ ákí gbogbo ara lé pátápátá lẹ́ẹ̀kan sí nígbà káàbọ̀ sórí àkọ́tún ètò wa ètò yìí tiwa làṣà. Ǹjẹ́ kí la máa gbéyàwó lórí ètò wa yìí a máa gbé àṣà ìṣe wò lórí ètò wa yìí. Àṣà Yorùbá láṣà ìṣe Yorùbá nìṣe kí ló wá dé táwọn ọmọ yúkùtù òjìrè táwa gbàgbé orísun bàbá wa. Àṣà Yorùbá dọ́wọ́ wa ó dọ́wọ́ gbogbo mọ̀túnmùwà wa bá ti gbàṣà wa bá ti gbéṣe wa lárugẹ. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní odò tó bá gbàgbé orísun odò náà ní pẹ́gbẹ́ ń kò pẹ́ kò jìnnà ká má bàa gbàgbé orísun wa ló múlé iṣẹ́ Saka Television tọ́fi ní tiwa làṣà rèé ká máa tẹ̀lé àṣà ká sì máa tẹ̀lé ìṣe orísun bàbá wa tí ò gbúdọ̀ parun tí ò sì gbúdọ̀ wọlé rárá. Àṣà Yorùbá làṣà ìṣe Yorùbá nìṣe tá a bá ń ròyìn àṣà tá a bá ń ròyìn ṣe nínú àwọn ìṣe tó yẹ ká máa ròyìn àtàṣà tó yẹ ká máa ròyìn òun náà ni àṣà Yorùbá. Ó gbajúgbajà káàkiri ilẹ̀ kùtù òjìrè káàkiri àgbáláyé ni wọ́n ti ń tẹ̀lé àṣà àti ìṣe Yorùbá. Àṣà Yorùbá gbayì ó gbẹ̀yẹ ó gbayì púpọ̀ káàkiri gbogbo lẹ́kùtù òjìrè tá a bá ń sọ̀rọ̀ nípa àṣà àti ìṣe Yorùbá. Nínú àwọn àṣà wa nínú àwọn ìṣe wa oríṣiríṣi àṣà la ní oríṣiríṣi ìṣe la ní nílẹ̀ kùtù òjìrè. Àṣà ìgbéyàwó ń bẹ nílẹ̀ Yorùbá àṣà ìsọmọlórúkọ ń bẹ nílẹ̀ Yorùbá àṣà ogún pínpín ń bẹ nílẹ̀ Yorùbá ó ní bá a ti ń sìnkú nílẹ̀ Yorùbá ó ní bá a ti ń fọmọ lọ́kọ nílẹ̀ Yorùbá ó ní àwọn ìgbésẹ̀ tá à ń gbé kó tó di pa lọlé ọkọ kó tó di pa ọjọ́ ìgbéyàwó tó nílẹ̀ kùtù òjìrè bàbá tó bí wa lọ́mọ. Tá a bá wá ń sọ̀rọ̀ nípa oyè jíjẹ nílẹ̀ Yorùbá ó ní bá a ti ń joyè nílẹ̀ Yorùbá o ó ní oríṣiríṣi orúkọ tá à ń jẹ́ nílẹ̀ Yorùbá bí gbogbo ẹ̀ ṣe wá ní ṣísẹ̀ntẹ̀lé gbogbo ẹ̀ pátá ló ní àpẹẹrẹ ló sì tún nítumọ̀ tó pé àti àlàyé tó dùn káàkiri. Gbogbo ọmọ kùtù òjìrè òòṣà tá a bá ń sì tá a bá ń lé ọmọdé kú òǹbẹ òòṣà náà ṣetán láti parun ni o kóṣà náà má bàa wá parun ló mú iléeṣẹ́ Saka Television ló fi ní pé àṣà Yorùbá láṣà kíkà tẹ̀lé àṣà Yorùbá ká tẹ̀lé ìṣe Yorùbá kó dọ́wọ́ gbogbo kùtù òjìrè wa. Ẹ̀yin tẹ́ ń wò wá nílé ẹ̀yin olùkọ́ wa tó ń wò wá nílé ẹ̀yin alágbára tí ń wò wá nílé ẹ̀yin màmá wa tẹ̀yin bàbá wa tí ń wò wá nílé gbogbo ẹ̀yin ọba aládé tí ń wò wá nílé gbogbo ẹ̀yin ìjọba wa tí ń wò wá nílé káfàtà gbogbo ibikíbi tẹ́ ẹ bá tí ń wò wá nílẹ̀ kùtù òjìrè àti káàkiri àgbálá ayé ẹran tí pàṣà wa làṣà ìṣe wa níṣe orísun wa níbẹ̀ ni ò sì gbọdọ̀ parun rárá. Ǹjẹ́ tó bá ní àwọn òwe náà tukọ̀ ètò yìí lọ́jọ́ tòní orúkọ mi ò yí padà Sísọ Ọládipúpọ̀ lèmi ń jẹ́ láìsí àtẹ̀là kí Oòduà lórúkọ mi. Ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò wa tiwa làṣà tó dé kalẹ̀ sí ti gbọ̀yìn látọ̀lú ilé iṣẹ́ wa Saka Television ó dàbọ̀.